gbogbo nǹkan máa lọ pẹ̀lú àlàáfíà kọ́mọ̀ sí ogun mi àtọ̀ tẹ̀mí. Alukurani sọ wípé ẹ má bú ẹ̀sìn tiwọn o, ẹ má bú ọlọ́run tiwọn o, kí wọ́n má bàa bú ọlọ́run tiyín. bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ ọba fàpẹ̀rẹ̀ ní ìsìn, bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ ọba tọ́wárí ọmọ ẹrú àbí ọjọ́ ọmọ ọba ọkàn rọ̀ ọmọ aráàlú, ìjà wa pa wọ́n pọ̀. náà ló fi jẹ́ pé nínú ẹ̀kọ́ tí wọ́n máa ń kọ́ àwọn ọmọ ọba wọ́n èé jàjà gbélà níta. tó bá ń bú oníyẹn ẹ̀yin ọmọ ìran kíran ẹ̀yin ọmọ ẹrú yìí, ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀, ẹ ti ń bájà náà lè sọ pé ó lè rántí bàbá rẹ̀ náà tó jẹ́ pé ó lè pé báyọ̀ yẹ ọ̀kan. bàbá rẹ̀ tó jẹ́ pé owó ló fi ròyìn. báàmọ́ tí bàbá rẹ̀ ṣe kó tó dọba. ẹ má bú ọlọ́run wọn, àwọn bá bú ọlọ́run yìí. ìjà ẹ̀sìn kò sí nǹkan kan tá a fẹ́ gé nínú ẹ̀. àti ipa kìíní àti ipa kejì àti ipa kẹta ká lọ ṣe mẹ̀dọ̀. àwọn bàbá wa tí wọ́n ti ń bára wọn gbé láti 18 something àbí 17 century tí àwọn èèyàn lẹ́sìn sì wà ń gbà náà tí wọn ò torí ẹ̀ máa jàjà sí. ó yẹ ká emulate wá wọn. ọlọ́run àwọn kinní tí wọ́n ń dálẹ̀ yìí ọlọ́run mọ́jọ́ sepò ní ọ̀pá ayé rẹ̀ lórí gbogbo ń tà ń gbọ́ yìí àìsábà gbọ́ tẹ́lẹ̀. nígbà tó lè sọ̀rọ̀ lórí fóònù tara Amẹ́ríkà ó máa gbọ́ Nàìjíríà, tara London tí ó máa gbọ́. ẹ̀rọ ayélujára yìí ó ń dá wàhálà tó pọ̀ ọ́lẹ̀.